ẹ̀yin mo fẹ́ lo iPhone 17 mo fẹ́ lo iPhone 18 ẹ̀yà ṣọ́ra ṣe ṣẹ́yìn ògbọ́n tó ń lọ níta ni lónìí wọ́n jẹ́ ọmọ jùlẹ̀ ò ya wèrè lọ́la wọ́n jẹ́ ọmọ jùlẹ̀ ò bẹ̀rẹ̀ sí ní jẹrà kí ló wá dé kí là ń bá kiri sọ̀rọ̀ yàn ní kẹ́ ẹ ra 500,000 ọ̀rọ̀ yàn ní kẹ́ ẹ lọ iPhone 17 àbá iPhone 18 kí ló dé kí ló dé àwọn tí wọ́n bí ọgán tọ́nà sọ́bẹ̀ wọ́n lò látìgbà tí wọ́n ti bí ọ ìwọ wá dìde lójijì olóòfẹ́ lo iPhone 18 olóòfẹ́ gbẹ̀rún onírun 500,000 700 ó ní ló fẹ́ gbé sórí o fẹ́ ṣakọ ó sì rọra ṣe àwọn tí wọ́n ṣe lánàá dà níbo ni wọ́n bá dé ẹ̀yin ọmọ yahoo mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sí ti ń jẹ́ yahoo oògùn owó ni ájò owó lẹ̀ ń ṣe ṣùgbọ́n o bó pẹ́ títí tẹ́ ẹ ti ń lo àwọn ọmọ ọlọ́mọ ẹ padà lo èèyàn tiyín ẹ padà lo ẹ̀jẹ̀ yín ẹ padà lo ẹran ara yín ṣé ẹ mọ̀ wípé kò sí tá a ṣe lónìí ọ̀rọ̀ tán ní bó dọ̀la mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bá lọ àbọ̀ ó padà bọ̀ owó tẹ́ ẹ ní lónìí tẹ́ ẹ ná ó náà padà wàá ná yín lọ́la ẹ bá tètè ronú lónìí tẹ́ ẹ jáwọ́ nù wà pálapàla kí ni wọ́n ń pè ní yahoo ẹ lọ ṣiṣẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ ṣiṣẹ́ òkú mi nítorí pé tá a bá ṣiṣẹ́ fún téèyàn bá fara ṣiṣẹ́ fún olú máa ń tọ́ lọ́wọ́ ènìyàn ẹ ti gbàgbé ni wípé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ fi gbóná ra tẹ́ ẹ fi ṣe àwọn nǹkan tẹ́ ẹ lo ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ fún tẹ́ ẹ fi ṣe ẹ̀yin náà padà. àwọn nǹkan tí ẹ̀gbọ́n lè rú kójọ go. gbogbo àwọn nǹkan tí ẹ̀gbọ́n lè rú kójọ yóò padà túká mọ́ yín lọ́wọ́ àwọn tí wọ́n ń fún yín wọ́n padà béèrè rẹ̀ lọ́wọ́ yín ìbá dára ìbá dùn kẹ́ ẹ tètè jáwọ́ nínú àwọn nǹkan tí kò fòkò fi lédò ẹ jáwọ́ nítorí ọjọ́ ọ̀la.